Gbogbo ènìyàn pátá ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká dìjọ gbọ́ fídíò yìí. Láìpẹ́ yìí mo gbé fídíò kan wá níbi tí Mr Wisdom tí wọ́n ti tọrọ àforíjì ní orúkọ olóyè Sunday Igboho àti gbogbo ọmọ ẹgbẹ́ Ìró Ẹkùn pátápátá nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n mú àwọn bòróró kan ní ìsálú Ìsìn ní Kwara. Ṣé rí àṣírí ti wá jáde báyìí o, àṣírí ti tú, ohun tó fara pamọ́ ó ti hàn síta kedere. Olóyè Sunday Igboho wọn ò nílò láti tọrọ àforíjì kankan, ó kàn jẹ́ pé ṣe rí àwọn èèyàn especially àwa Yorùbá ọ̀tẹ̀ ti pọ̀ jù, ọ̀tẹ̀ pọ̀ jù láàrin wa. Ìdí ẹ̀ ni tó jẹ́ pé Yorùbá sọ wípé bàbá gúnyán fún kò fẹ́ kò ní fẹ́, bàbá ọkà fún kò gbà kò ní gbà. Kò sóhun tí olóyè Sunday Igboho lè ṣe bó tu kó dára tó kò ní dá lójú àwọn kan nítorí ọlọ̀tẹ̀ ni wọ́n. Ẹ wá gbọ́ ohun tí Mr Wisdom tí wọ́n sọ, àṣírí bí wọ́n ṣe pa báwọn bòró yẹn ṣe pa àwọn èèyàn, bí wọ́n ṣe pa driver tí wọ́n tó fi tán tó ẹni tí wọ́n gbé yìí driver ni wọ́n pa. ẹni yẹn àwọn tó máa rí nẹ́tíwọ̀kì ni wọ́n fẹ́ lọ fi epo sínú ẹ́ńjìnì nẹ́tíwọ̀kì tí wọ́n rì ni wọ́n kó sí ọwọ́ àwọn kìíní burúkú yìí. So bọ́rọ̀ yẹn ṣe lọ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí pátá. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan. Ẹ ṣé, yóò dára fún wa, a ní bọ́ sọ́wọ́ ajínigbé o àtàwọn àtẹ̀bí wa. Ó yá lókè lọ́hùn. Ǹjẹ́ ọmọ àtàndá ògé mo tún ti dé ọmọ bóore pọ̀ ọmọ kọ́ńkọ́sọ́ ọlá ọmọ ọ̀bàjẹ́ ọ̀tán bọ̀rọ̀ ọmọ ẹni wẹ̀yìn ló wẹ̀gàn ọmọ ẹni jáde lè bú tó lórí búnibúni lọ́mọ aráyé abè bú wọ̀ntìwọ̀ntì. Ẹ̀ka alẹ́ ẹ̀ka àsán orí bí náà bá tán lásọ ẹ̀jọ̀ ní tán lè kánná. Gbogbo bó bá ṣe ń lọ láwọn mú wa láti máa fi sọ fáwọn èèyàn wa ibi tọ́rọ̀ ilẹ̀ Yorùbá dé dúró, ibi tó yẹ ká kíyèsí, bó ló ṣe yẹ ká jọ rìn. Nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ lé ńlá, èrún pawọ́pọ̀ wọn màgìyàn, àwọn yín pawọ́pọ̀ wọn ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Ká pàgbára pọ̀, ká pàmọ̀ pọ̀, ká pèrò pọ̀, bórírun wa ò ṣe ní parun. Bó ni olóko ò ṣe nílé roko lórírun rẹ̀, kí ló dé tó lódò nílé rodò, kí ló dé tọmọdé ò lè sunkún ọmú, kí ló dé tọkọ ń ṣàfẹ́rí ara rẹ̀, ìdílé ń parun lónípòjípò lórírun wa. Láfi wò wípé gbogbo ohun tó bá yẹ ló yẹ ká máa ṣe tá a fi dáàbò bo ibi tá a pè lórírun wa yìí, nítorí a ò ní bòmíì, ilé ẹni ni ilé ẹni, àwọn ò sì ní fọwọ́ òsì júwe ilé bàbá tó bí wa lọ́mọ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìsánlù Ìsìn tí gbogbo wa fi ń láǹfààní tá à ń ké gbàjarì pé àwọn bòròró tí wọ́n mú ìwọ̀n gbọ́dọ̀ láǹfààní láti fọwọ́ kàn wọ́n. A sì fẹ́ yìí sọ fún gbogbo èèyàn wípé kìí ṣe pé a yan ìran kan nípò ọ̀sìn wípé Fúlàní ni bòròró ni wọn fẹ́ jẹ́ kí wọ́n gbélẹ̀ rárá o. Ohun tó ń ṣẹlẹ̀ ni wípé gbọmọgbọmọ àwọn tá à ń rí lágbọ̀nrín kìíní yìí àwọn làwọn bòròró àtàwọn Fúlàní yìí, ló fi jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ ní Ìsánlù Ìsìn á mú wá fún wa ní rẹ́gẹ́dẹ́ fín bí kún ṣe kún bọ́bẹ̀ ṣe bẹ́, kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. Ìsánlù Ìsìn yìí wà nípínlẹ̀ Kwara, ara àwọn ìgbómìnà ni ìgbómìnà ni wọ́n, nítorí àwọn ìgbómìnà ni wọ́n ṣẹ̀ láti ìlà Ọ̀ràngún ọmọ ògbóyè gbadé ewúrẹ́ ìlà ní jẹlẹ́sẹ̀ gbàgede, àwọn ọmọ ajagun ńlá ni wọ́n ń pè ní ìgbómìnà. Kí wá ló ṣẹlẹ̀ nílùú Ìsánlù Ìsìn? Ìròyìn fi yé wa wípé ọkùnrin kan ni wọ́n láǹfààní ni wọ́n pa ń bẹ̀. Wọ́n pa wọ́n já wọn kan gbé, àwọn tí wọ́n gbé yìí wọ́n fowó gbà wọn míì lẹ̀. Inú ìlú Ìsánlù Ìsìn àwọn èèyàn ti sápò ń bẹ̀. Àmọ́ ibi tó yẹ ká bá àwọn ọmọ wa wí, àwọn ọmọ tí wọ́n kó, àwọn bòròró tí wọ́n kó, wọ́n ti kó wọn fáìdọ̀ DSS. Mo sì ń fèyí sọ fún wa wípé wọ́n ti gba ìbọn bíi 2 lọ́wọ́ wọn. Àmọ́ tá a bá wá ta báyìí, orí ibi ó bá kù díẹ̀ káàtó sí la yóò gbà mú sísinsin. Láǹfààní ká kúkú tàn yẹ́bẹ́yẹ́bẹ́ kí gbogbo wọn lè rí ohun tó ṣẹlẹ̀. Orí yàjó wípé a ti rí wọn mú ló ṣàwọn ọmọ Ìró Ẹkùn tí ayé fi ń pariwo. Àmọ́ kí n mọ́ gbà wá lákòókò bó ló ṣe ṣẹlẹ̀ gan-an. Láǹfààní ń play fọ́nrán ọ̀rẹ́ ẹni tí wọ́n mú. Kódà ọjọ́ tí wọ́n mú wọn yìí inú rẹ̀ ń dùn ni, inú rẹ̀ ń dùn. Aláǹfààní á play rẹ̀ ẹ sì mọ̀ fọkàn balọ̀ yìí tó bá yẹ kí n ṣàlàyé ẹja fìdílé kájọ mọ́ bá mi kálọ. Kálẹ̀ sà, Wisdom, ẹ̀rọ sà bá òpè sà. Àwọn fámìlì nǹkan, àwọn tó kù tó kún yẹn, tẹ̀lé pé wọ́n kún ní ìlú Ìsánlù. Àwọn ènìyàn olódùkú ni wọ́n bẹ̀yẹ̀ o. Àwọn tó ń wòye àwọn ìdílápà ni wọn. Ìlú kan wà ní ìlú Ìsánlù. Ìlú yẹn wà ní prison Ìsánlù láti fi sọ́wọ́dí wọ́n prison Ìsánlù. Àwọn láàrin ti sápò bẹ́ẹ̀. Ìbẹ̀rẹ̀ ti kí ọ̀rẹ́ mi gbé. Àdéhùn tó kí gbé ọdún ṣe tí mi lọ́pàá lọ́wọ́ ẹ̀. Wọ́n pa ìdíkejì ẹ̀. Iṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe, àwọn tó bá ṣe máàtì yẹn ló ń ṣe, tó bá rí máàtì káàkiri yẹn. Iṣẹ́ yẹn ló ń ṣe. Àwọn pípẹ́ wọn yẹn, àwọn bòrò àwọn nìyẹn, àwọn tó jẹ́rìí mi gbé nìyẹn. Ó
olóyìn kúkú ní ọ̀bẹ̀ yẹn àwọn ló jí ọ̀rẹ́ mi gbé tó gba almost 18 million naira lọ́wọ́ wọn àti power bank mẹ́rin màá sì lè fọ́ sí wọ́n pa ẹni tó drive níbi sọ́dún yìí ní ọmọ àrùn àwọn ènìyàn kò sí kọ̀ọ̀mú fèkì ara kọ̀ọ̀mú fèkì kọ̀ọ̀kan ara àwọn pípẹ́ yẹn màá sẹ́ni voice note wọ́n sí ní gbàdàgbà tó gbàdá sọ́tọ̀ bá everything tó pa ìkejì màá sẹ́ni ẹ̀sìn ní sí. orí ọkùnrin yìí ṣàlàyé wípé ọ̀rẹ́ òun kan wà àwọn tó máa ń rin kíní íńtánẹ́ẹ̀tì òpó íńtánẹ́ẹ̀tì káàkiri ni wọ́n iṣẹ́ gbé wọn lọ sípínlẹ̀ Kwara ní Ìsánlùsìn ibi tí wọ́n ti débẹ̀ ni wọ́n ti jí wọn kó dírẹ́bà tó wa mọ́tò wọn pa máa fi àwòrán rẹ̀ hàn wá láti jáde orí fọ́tò dírẹ́bà òun rèé bí wọ́n ṣe pa òun rèé mọ́jà àgbọ̀kùn ò sí ń bẹ̀ nítorí iṣẹ́ tiwa kìí ṣe pé a tájẹ̀tì àwọn èèyàn kan àmọ́ ohun àwọn tá a wá là ń gbọ́ ń bẹ̀ gan-an ṣé Yorùbá ní sọ̀rọ̀ ń bẹ̀ ni àbí àwọn tá a lè pè ní bòròrò àbí Fúlàní a gbọ́ bí wọ́n ṣe ń dúnàdúrà yìí tí wọ́n fẹ́ gbà nílùú Ìsánlùsìn tá à ń pariwo yìí náà ni. wọ́n pe ìyàwó yìí ìyàwó wà lórí tapakùkù ó lóun ó pè wọ́n padà máa gbóhùn yìí kí wọn náà lè fi mọ̀ wípé kí ló ń ṣẹlẹ̀ lórí irun wa gangan. mo fẹ́ lọ bá tọ́wọ́ ní kí n kó mọ́ màá lè mọ iye fún gbogbo máa jẹ́. Èló ló wà ní àwọn tó sánú ọ̀sánú ọ̀kí ni. Ṣé lọ́wọ́ lọ́wọ́ báyìí báyìí? Ìyàwó lòun fẹ́ lọ gba tọwọ́ àwọn kan kóhun tún fi kún ẹni ọkùnrin tá a pè ń bòròrò àbí Fúlàní yìí ń lé èló ló wà ńlẹ̀ gan èló ló wà ńlẹ̀ gangan káwọn ó lè mọ̀. Àwọn owó káàkiri nílé ni. Ó níṣẹ́ ti rówó ìyàwó làwọn ń wówó káàkiri nílé ni. A máa ṣàánú yìí àwọn owó káàkiri. Bòròrò yìí ń sọ fún wípé sẹ́yìn ò fẹ́ ṣàánú wa ni ta ló yẹ kó ṣàánú ara wọn. Ẹ̀jẹ̀ ṣàánú fún wa. Ẹ̀jẹ̀ ṣàánú fún wa. Ṣé o ti rí ọdún èèyàn àbí báwo ni? Kí ló wí sà? Ṣé o ti rí ọdún èèyàn? Ó ní ṣé wọ́n ti rí 100 million àbí báwo ni. Sọ o rárá sà rárá sà. Èló ló wà lẹ̀? Láàrin èmi àti ohun ẹni tá à ń gbọ́ yìí ṣé Yorùbá ni àbí Ìgbò ẹ jábẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo tá a bá ń ṣe kìí ṣe pé a yan ẹ̀yà kan ní pọ̀sìn àmọ́ láàrin wọn àwọn kàńdá tí ń bẹ nínú rẹ̀ sí kí wọ́n bá wa fọ̀ wọ́n nù kí gbogbo wọn lè sùn àsùn lórí fóṣùká. Kí ló wí sà? Kí ló wí sà? Èló ló wà lẹ̀? Èló ló wà lẹ̀? Tó bá ní ìgbà yìí. Àwọn aṣọ wọn káàkiri náà nìkan. Èló ló wà lẹ̀ ní ìsìn ìtàkùn òbèbèrè? Ṣé báyìí báyìí? A ṣe ń wá jọ ni. Èló ló wà lẹ̀? Máa pè yín padà ń sìn, máa pè yín padà. Kí n wòye tó wà ń lẹ̀, máa pè yín padà ń sìn. Àní èló ló wà lẹ̀? Ṣé báyìí báyìí? Máa pè yín padà ń sìn. Ó ń bi ìyàwó pé àní èló ló wà ńlẹ̀ èló ló wà ńlẹ̀ èló ló wà ńlẹ̀ níbi tó ní kálukú tí wọ́n ohun tí ó jẹ Ọlọ́run mọ́jà ara rẹ̀ fẹsẹ̀ sí mọ́jà rìn lọ́dún ebi bá ń palẹ̀ mọ́jà sílé lọ́dún ebi bá ń palẹ̀ mọ́jà rìn lọ́nà níjọ́ ebi bá ń pọ̀nà mọ́jà arogun orele kò délé oroko kò dóko ó tó ko oroko dóko oroko tó ẹjá tẹ̀síwájú ká tún máa fi làákà ìbámi bọ̀. Ẹ ló kù díẹ̀ bí èlò sà. Èló ni mo níjọ́ yìí? 6 million la rí nílẹ̀ báyìí sà. Níjọ́ èló ni mo ti sọ̀rọ̀ níjọ́ yìí? 5 million ni. Sà. Èló ni mo sọ fún ọ̀ka mú wa níjọ́ yìí? Èló ni mo sọ fún ọ̀ka mú wa níjọ́ yẹn ìyàwó làwọn ti rí 6 million ó ní 5 million àwọn ní tẹ́lẹ̀ àwọn tún ti rí 1 million ó ti pé 6 million. Ẹni ká mú 10 wá. Ṣé èmi tó bẹ́ẹ̀? Sà. Ta ló tó bẹ́ẹ̀? Ta ló sọ pé kó o mú 10 million wá. Àníta ló tó ká mú wa kẹwàá. Ẹyin ni. Inú mi tó bẹ́ẹ̀. Kí ló tó kó ká mú wa kẹwàá àti ní ìmáwọ̀ rẹ̀? Sà. Àní 100. 100 pọ̀ fẹ́ jọ. Àní 100 láàrin èmi àti ẹni tí ń ṣiṣẹ́ òpó tí ń gbà lọ́wọ́ Airtel àbí MTN àbí Glo èló ló fẹ́ rí rẹjọ tí ó fi rí 100 million. Ẹ já bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù dájọ́. Ẹ jọ fẹ́ ṣàánú fún wa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìsánlùsìn tí wọ́n fi lé gbogbo èèyàn kúrò nílé táwọn èèyàn kan fi wọnú igbó tí wọ́n máwọn èèyàn tí wọ́n kó wọn jọ ìkanra yẹn ni wọ́n fi máwọn ọmọ yẹn ni wọ́n fi ń nà wọ́n wípé ẹ̀yin rèé ṣe rí wípé lọ́ra láti gbọ́rọ̀ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì láǹfààní la fi ń fẹ́lẹ́ fèsì wípé kìí ṣe pé àwọn ọrọ̀ ẹkùn wọ́n yà àwọn kan ní pọ̀sìn àwọn wo ni wọ́n ń gbóhùn ẹnu wọn yìí. Àmọ̀pẹ́ ti try fún wa ẹjọ́ sá ẹjọ́. Tẹ́ẹ̀ lẹ́sọ̀ fún wa tẹ́lẹ̀ ẹjọ́. Sá kí lẹ wí sà? Ẹ̀lú sà. Ẹ̀lú sà.
ti lọ bá wọn àwọn náà. ọkọ ló ń sọ fún ìyàwó pé ẹni tí mo ní o lọ bá ń kọ́ ẹni tí wọ́n mú tí wọ́n pa dírẹ́bà rẹ̀ tí wọ́n pàkejì ẹ̀. wọ́n sáré káàkiri 6 million láṣẹ rí báyìí. kí ló ń sọ fún ọjọ́ mo ti lọ bá agent pé kán bá wa fi kinní yẹn sí for sale tí wọ́n ti bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ báyìí. ọkọ fẹ́ ta ilé ó fẹ́ ta dúkìá rẹ̀ ó wá ní kí lòun sọ fún ìyàwó pé ṣe ìyẹn lòun ti lọ bá agent ọlọ́run ò ní jẹ́ arìn lọ́jọ́ tá a bọ̀ sí wọn lọ́wọ́ o gbogbo ẹni tí ọ̀bá mọ̀rọ̀ sọ nípa ọ̀rọ̀ yìí kó dẹnu ẹ̀ lámùrè tó ọba bọ́ sọ́wọ́ ló mọ̀ pé ohun táwọn kìíní fi àwọn èèyàn wá ṣe ó panilẹ́kún jọjọ. àwọn tó pé àwọn táwọn fẹ́ lọ bá pé àwọn olówó lọ́wọ́ báyìí pé àwọn yẹn náà àwọn jẹ gbèsè síbẹ̀ káwọn gba lóun lọ́wọ́ wọn àwọn táwọn fẹ́ mú wa lọ bá pé bẹ́ẹ̀ àwọn tí ń sáré ibòmíì báyìí táwọn tí ń bá wa sáré káàkiri báyìí. Hello, sir. Okay, sir. Àwọn náà gbogbo ẹ̀ la jọ́ ìpapọ̀. Gbogbo ẹ̀ la jọ́ ìpapọ̀. Yes, sir. ìyàwó ló bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀ tọkọ sọ fún pé ibi tó ń lọ ibo ṣe yìí ń kọ́ èlò lórí fún ọ lágbájá kọ́ èlò lórí fún ọ Yorùbá ní tí wàhálà bá dé ìfòrú ẹ̀mí ló dé èèyàn tó bá rí dààmú má sọ pé ò rí yọnu nítorí wọ́n jọ ń kẹ́gbẹ́ ni. ẹ ló kù díẹ̀ bí èlò sà. Àlọ́ náà ní kò ní jẹ́ ẹ̀. 6 million la nílẹ̀ báyìí sà. rírà pa ti gbó ilé tẹ́lẹ̀. Látàárọ̀ láti rí ilé. ọkọ ní ilé ń kọ́ kó gbélé tà kẹ́mi wà. Wọ́n ì tí ì wá. Àìsí yíyan. Ẹjọ́. wọ́n na ọkùnrin yẹn níyàwó ń bẹ̀bẹ̀ nínú fóònù pé ẹjọ́ ó ń gbọ́ ẹkún ọkọ rẹ̀ lábẹ́lẹ̀ ń bẹ̀. wọ́n ní kọ́ lọ bá wọn bá níbi dé sí. Kí lọ bá? Kí ni kí n sọ? ọ̀gá wọn ti ní pé tó bá ti di ọ̀la níbi tẹ́ tí mo ń bẹ̀rẹ̀ sí àtijọ́jọ́ rẹ̀ níbi tí ọgbà tí mi. ìwọ tó ń sọ pé act fíìmù ni Ọlọ́run níjọ́ bọ́ sọ́wọ́ lọ́jọ́ ọba bọ́ sọ́wọ́ ó mọ̀ pé lè kọjá kéèyàn act fíìmù. Wálé lọ sọ́dọ̀ èèyàn ni sá. Sọrí gbogbo voice note yẹn tíyàwó rìkọ́dù tí wọ́n sẹ́ndì sí wa. Ṣé kí n pè yín sìn? ó ní tá a bá pè ọ́ sọ pé wàá pè padà ṣé wo ò gbádùn ni. Kí n pè yín padà. Ẹ má kó tì. Ẹ́ Ṣé owó yà lórí àbí àlérí? èlò Sẹ́yìn. mo ti gbọ́ mo ń bọ̀ mo fẹ́ sáré lọ bá èèyàn kan ni ẹni táwọn afẹ́ kó wá ara lé yẹn mo fẹ́ sáré lọ bá. Tó bá tẹ́ tẹ́ńtà mú wa lónìí. Tó bá ti pé lè ní àdé mo ti gbọ́ ẹ ṣé o. Wọ́n á tẹ̀ kíákíá oníyàwó oníkan owó yẹn wa. Ṣé ní mọ́nípà mo bá? Mo ti gbọ́ ẹ ṣé gan ẹ ṣé o ẹ ṣé. Aago méjì wọn máa pè padà. wọ́n ní tó bá dago méjì àwọn máa pè padà pówó yẹn ò gbọ́dọ̀ ju èní lọ́jọ́ yẹn ni wọ́n ń sọ yẹn o nílùú Ìsánlùsìn nípínlẹ̀ Kwara nítòsí Òmù Àrán. Lẹ́nu ìgbẹ́jọ́ tí àwọn olùdókòwò nílò ní kọ́lẹ̀ òní àkọ́bí ní sọ bẹ́ẹ̀tì àlọ́sílẹ̀ ní kọ̀ọ̀tọ̀ mẹ́nìbọ̀dì. Àkọ́bí wọ̀ kàwé tù àlọ́sílẹ̀ ní ìdáwọ̀ ọkọ̀. Hold on. Is that how much your family don't bring? My family is only 3 million. For how much did they request now? ó dàbí pé ọkọ tún pé ọ̀rẹ́ rẹ̀ kan àbáwọn ọ̀gá rẹ̀ àwọn yẹn ni wọ́n sọ̀rọ̀ yíbò làwọn inú dálẹ́tì èèyàn ẹ̀ ti mọ̀ ẹ̀ràn tó jẹ́. Okay, you free any 10 million. I'll call you back now. Okay. I just say maybe talk fast. So if I hear more, maybe talk fast. Hello? No, I'll be back. Hello? You call me back. I just see you. Ọ̀gá Johnson, please call me back. Hello? Hello, sir? Hello? Hello, sir? Hello? Hello? Hello, ẹ kúrò lẹ́yìn. I go there. Wálé ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ Bọ̀dé. Èmi ló pè ní àná ni. Èmi ló pè ní àná ni. Okay. Ẹ kò lọ. Ẹ jọ kí la fẹ́ ṣe fún wa báyìí. Èso ló mú
ṣé wọ́n wà níbẹ̀ gbàgbé kí la fẹ́ ṣe báyìí ọ́fíìsì kò sọ kankan kò sí owó àwa ọ̀rẹ́ rẹ̀ àti ẹbí àwa la ṣe é ṣe owó pọ̀ ni àti ní 3 million báyìí kí wọ́n bá wà kan náà. kí wọ́n fẹ́ káṣí báyìí kí wọ́n fẹ́ káṣí báyìí. bàbá mi ẹ̀kọ́ ọ̀lẹ́ mi ṣé ọ̀nà èmi ni mo pè ní jẹ́ta mi wálé ọ̀rẹ́ mi ẹ ṣe ń wá ẹ ṣe ń gbọ́ ni. 3 million yẹn kò ṣeé ṣe a ti sọ fún yín. mo gbọ́ ni àjọ sọ̀rọ̀ Yorùbá dáadáa ó dánmọ́ràn ni ó dánmọ́ràn. kí ló fẹ́ ṣe fún wa báyìí òun nìkan ẹbí gbogbo wa là fẹ́ ń sáré kiri látara. ṣé kí n sọ fún jálẹ̀jálẹ̀ ni àbí kí n ṣe kí n parọ́ fún yín. ẹ parọ́ fún wa ẹ ti láìkí wa gan ni ẹ ti ṣe dáradára fún wa ni inú mi dùn ni. ṣé kí n ṣàlàyé fún yín ọdún àbí kí n parọ́ fún yín lóòótọ́. irọ́ ẹ parọ́ fún wa látàárọ̀ òdodo lẹ́ ń ṣe pẹ̀lú wa inú mi dùn ni. ẹjọ́ tọ́ba láìkí kí èèyàn kó jáde ní káwa yìí ẹ wá wọ́ 100 million that's. mo fẹ́ kó jáde ẹ jọ ẹ bá wà sẹ́ni. ẹ wá wọ́ 100 million that's price 100 million. kò sí ibi tá a ti fẹ́ rí 100 million yẹn ọ́fíìsì ò dá sí ẹbí àtọ̀rẹ́ ló ṣe gbogbo eléyìí. tí o bá kiri ẹ̀dín náà. ẹ ràn wá lọ́wọ́. tí o bá ní 100 million yẹn kó sílẹ̀. ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. tí o bá kiri owó yẹn kó sílẹ̀ tó gbọ́. hello. ẹ rà pé network ni ó kọ́ sí ni ẹ rà pé network ni. ẹni tó wà ń bẹ̀ ní kọ́sà lọ bóun gbà lónù kóun fi kú òun bẹ̀ ló fi mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó kọjá eré bẹ́ẹ̀ ló kọjá àwàdà. Yorùbá ní tí wàhálà bá dé ìfòró ẹ̀mí ló dé èèyàn tó rí dààmú kọ́mọ́ lóhun ò rí ọnu fẹ́yìn tẹ́ ń bú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó lọ sí ìlú ìsánlùsìn tá a mọ̀ sí ìrù ẹkùn tí ò ṣe fi lájá lọ́wọ́ pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankan ó ní ohun tá a gbọ́ ó sì ní ohun tá a rí àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí là ń gbọ́ voice note wọn yìí kódà dírẹ́fà tó gbé arákùnrin ọ̀hún lọ òun ni wọ́n pa á àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run a ti padà rí ọkùnrin tí bí ìgbà ọ̀rẹ́ ló sọ̀rọ̀ yìí. ẹ ti yẹn lọ gbé lọ àwọn tó máa ń ṣiṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn tó máa ń ṣiṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ni tó máa ń ṣiṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ni site kan wà ní sọ̀dún tó jẹ́ MTN site òun ló bẹ̀rẹ̀ fi bó sí ọgbọ̀n gbọ́dọ̀ mẹ́rin lọ́bẹ̀rẹ̀ dá sí. wọ́n fẹ́ lọ fúẹ̀lì kíní mass transit kíní nẹ́tíwọ́ọ̀kì wọ́n fẹ́ lọ dá sí ni ó láǹfààní ni wọ́n jí wọn gbé dírẹ́bà yìí wọ́n pa wọ́n gbẹ́ nìkejì lọ ẹnìkejì yìí kí wọ́n tó rí gbà wọ́n fún wọn ní 18 million naira àti power bank mẹ́rin. pírísìn sọ́jú báyìí tó yọ sí wọn ẹni tó dẹ̀ drive ẹni driver ìbọn wa ẹni ní ìmọ̀ bá ẹni kejì tó bẹ̀rẹ̀ tó ń sá lọ òun lọ́wọ́ jí gbé lọ wọ́n fi gba owó tó gbà yìí àwọn olórí burúkú yẹn ẹni tó pa ilé ẹni tó drive jọ lè nínú sọ nínú ọgbà òun lè Bímbọ́ ló kàn jẹ́ Bímbọ́ ló kàn tó pa ìjẹ́ Bímbọ́ ṣe tí ó mọ ní ó mọ àrán Bímbọ́ ló mọ àrán ṣe tí ó mọ Bímbọ́ ẹni tó pa ní sọ̀lú àwọn olórí burúkú yẹn torí ẹ bá pé olórí Sunday gbogbo nǹkan tó ń ṣe onílù ìwé pàkó iṣẹ́ lóúnjẹ nítorí àfọwọ́ rẹ̀ gbọmọ sí lágbọ̀rọ̀ lọ́wọ́ ni. àmì àṣẹ ìdùnnú àwọn tó lè gba àwọn olórí kúkúrẹ́ parí orí ìlú kan níbi tí nẹ́tíwọ̀kì yẹn wà àwọn olórí sápò bẹ̀ wọ́n lè lé wọn dànù nísọ̀lú. ẹ ṣe mọ̀sán sàrí ìsọ̀fẹ́ ṣe kí mọ̀sá ẹ ti bàbá yé mọ̀ ẹ táwọn ayé mọ̀ pé olórí sọ́dún gbogbo sàṣọ làwọn ṣiṣẹ́ ọlọ́run bá fún wọn ṣe sà ọlọ́run bá fún yín ṣe. nígbà tó rí pé ariwo kó wọn fàjọ DSS tíṣẹ́ lọ ní pẹrẹwu ni máa yí acknowledge wa ó rí gbogbo nǹkan tá a bá mọ̀ mọ́kàdánwò lára ọ̀rọ̀ lọ́rọ̀ ohun tó o bá mọ̀ dákẹ́ ẹkẹ́ wọlé kẹ́ sọ̀mítì ètè gbogbo ẹ̀yin tẹ̀ ń sáré bọ́sìtà tẹ̀ ń fọ́ tótótó ṣe rí wípé gbogbo ọ̀rọ̀ kọ́ ló lé sí gbogbo èsì kọ́ sì là ń fọ̀ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ lọ́rọ̀ kó mọ́ bàdí wípé làá fi gbà yín lẹ́nu orí a ò ní rọ́gùn orele kò délé a ò ní rọ́gùn oroko kò dóko ó tó ko òròkò dóko òrókòtò àlùbọ́ ò ní wọṣẹ́ wa o orí a ò sì ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé gbogbo ẹni bá ń bínú orí wọn wulẹ̀ bínú kú bí wọ́n bá tẹ̀bà láyé kí wọ́n lọ gbọbẹ̀ lọ́rùn kí wọ́n de wúrẹ̀ ìyá Òṣogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní sálùsìn òun la fi tó wa létí yìí tí gbogbo ayé ń pariwo pé kí ló dé tí wọ́n kó wọn ẹ̀ ṣajínigbé mo sì ń fa àkókò yìí rọ̀ wá wípé kì í ṣe pé a yan ẹ̀yà kan nípò sìn nígbà tá a lọ sí Òkè Ògùn nígbòho tá a dé Ṣakí tá a dé Ìgbẹ́tì gbogbo àwọn tó jẹ́ Fúlàní ń bẹ̀ gbogbo wọn lájọ ṣèpàdé kódà tó fi dé olórí Mèyátì àlà nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wa lájọ wà ń bẹ̀ tá a jọ wò wípé ọ̀sáwò ìwòrìwò ohun àbádìjọ wò gẹ́gẹ́ nígún àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ a ò nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a ò nílò kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ omi. tó nígbà tá a ti rí bí ọ̀rọ̀ ṣe rí báyìí sí tí àṣírí wa padà tú báyìí ta ló yẹ kó tọrọ ìdáríjì lọ́wọ́ ara wọn ta ló yẹ kó apologize ta ló yẹ kó tọrọ àforíjì
nígbà tí olóyè Sunday Igboho tí Mr Wisdom tó gbẹnu olóyè Sunday Igboho àti gbogbo èrò ẹkùn security network tí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń bínú sí fídíò yẹn tí wọ́n ti mú àwọn bòró ní ìsálú ìsìn tí wọ́n ń nà wọ́n. Ṣé ẹ ti wá rí báyìí sìn? Now ẹ rí pé ẹ jẹ olóyè Sunday Igboho ní apology àti ẹ̀bẹ̀ kí ẹ bẹ̀bẹ̀ kẹ́ ẹ tọrọ fún ìdáríjì. Ẹ̀yin tọ́rọ̀ bá kàn, àwọn àfáà kan náà jáde náà, ó yẹ kí wọ́n su àwọn èrò ẹkùn ni, ó yẹ kí wọ́n ṣe gbá, wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu iṣẹ́ tí olóyè Sunday Igboho ṣe. Ìgbà tẹ́ ti wá rí àṣírí ńsìn tọ́rọ̀ ti wá rí bó ṣe rí, kí la wá fẹ́ ṣe báyìí? Ṣé kò yẹ kẹ́ tún fídíò ṣe báyìí kẹ́ máa wá bẹ̀bẹ̀ fún ìdáríjì, kẹ́ apologize lọ́wọ́ olóyè Sunday Igboho? Ẹ wo gbogbo àtàdìjọ wo fídíò yìí, ayé wa ò ní bàjẹ́, ètò ayé wa ò ní dojú, gbogbo àdáwọ́lé wa yọrí sí rere, àní bọ́ sọ́wọ́ àwọn kinní burúkú wọ̀nyí àtàwọn àtẹ̀bí wa. Ọlọ́run yóò máa dáàbò rẹ̀ bò wá. Ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe, ẹ jẹ́ bá a subscribe sí ìkànnì Only Jesus TV. Ẹ wo ìsàlẹ̀ yẹn, ẹ máa rí subscribe button yẹn, ẹ bá wa tẹ̀, kò ní gbà ó lọ́wọ́ wa, kò dẹ̀ ń ṣèyàn ní jàǹbá. Ọwọ́ tẹ fi ń ṣe lórúkọ Jésù, ẹ ní fi gbọ́mọ sí, ẹ fi gbé nǹkan ṣe nínú ọdún yìí lórúkọ Jésù. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.